ló máa mí ẹ̀yìn ayé èmi ń gbóṣù bàbá kọrin ọgbọ́n akọrin ìmọ̀ o akọrin ànábì pèdè fókèrà bàbá o olùborin kọ́ máa ń lédè àbìdí pòfẹ́sọ̀ nínú olórin náà ni ìṣẹ́sẹ̀lẹ̀sì yẹtẹríba fún bàbá lọ́dọ̀ mísíkólù ìmọ̀ àkọ́kọ́ kábíyèsí ìtọ́bọ̀ lọ́hùn dẹ̀bùrin rán tó bá jọ bí irọ́ ẹ̀yìn ayé ẹ sáàrí pọ̀mọ́tẹ́ abábíṣe bẹ́yà ni yóò máa jọ ẹ̀wọ̀n balọ̀lá ìdírí ṣe ń pèdè tálàfi bí òṣùpá ló ṣe ń kọrin hùwà gbogbo challenges tó mọ̀ ọ́ mo dúró fún òkè ni mo wà wọn ò lè já mi wálẹ̀ o àyàfi kábíyèsí ìyọ̀bùnrin òṣùpá o mo fi sọ pé sẹ́rí di sẹ́mi èyí tẹ́mi mọ̀ yóò ó dá mi lójú wàhálà yìí lè sọ̀rọ̀ lórí iye ìpa ìbò nkọrin wọn àṣọ mímọ́ kí n ṣe ètò ọ̀rọ̀ ẹnu tó látọ̀tọ̀ sísẹ̀ ń bùjì ìdààmú nkọrin ẹ̀yin tèmi sísẹ̀ mi tèmi ìmọ̀ oúnjẹ wọn o oúnjẹ wọn bí pọ́n ògbọ̀rí ṣèbẹ̀rí sísẹ̀ tó rìn ṣe lọ lórí ìlú ṣèbẹ̀rí sísẹ̀ tí ìlú ṣe ń pàdé orin ogun tó nìyẹn kẹ́yìn ó máa mi kẹ́ máa jó o àwa òun náà tó bèdè ọ̀tẹ̀ gborin wa alóhùn òsínú olórin ẹgbà kẹrùn mọ́ nítorí pé òkúrọ̀ ọ̀gbìnlá oníbàjẹ́ ìgbìngbàdo òkúrọ̀ ọ̀gbìnlá oníbàjẹ́ ìgbìngbàdo sínú oko táwọn alábòsí dá ọ̀nà àbújá òsì ohun tó bá gbìyìn ló máa ká òkúrọ̀ ọ̀gbìnlá oníbàjẹ́ ìgbìngbàdo òkúrọ̀ ọ̀gbìnlá oníbàjẹ́ ìgbìngbàdo sínú oko táwọn alábòsí lọ dá ọ̀nà àbújá òsì ohun tó bá gbìyìn ló máa ká torí ti máa ná tí ìbàdàn bí mi ṣàyè tọ́lọ́run bá pápá apá tó fẹsẹ̀ mọ́ ẹsẹ̀ tó tún borí ìfún orí ẹ̀rí má gbójú sókè máa yan ọlọ́run lógo wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ẹsẹ̀ mi ìbò dandiri wọn ló pọ́jẹ́ lẹ́nu gbèdírí mi ò kọrin mọ́ èmi ò pọ́jẹ́ ẹ̀hún ẹ má fẹnu orógbó èmi ẹnu tó ti rí kọ́ tẹ́lẹ̀ kó ní sàlàyé rí ikọ̀ ọmọ ara àsọ̀pá yín gbogbo ẹ̀yìn oníbàjẹ́ kò ní ìṣẹ̀lẹ̀ ẹsẹ̀ mi títí bẹ́ẹ̀ là ó fi mọ́ níwọ̀n gbà tí màmá mi ò ṣe kárí o.